Ẹ kí hallelujah, ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé àmàtúkù sinmi èní o. Mo kí wa lórúkọ Jésù Kristi olùgbàlà wípé ìsinmi aláyọ̀ la ó máa ṣe. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run alààyè, ẹ̀mí mímọ́, àṣẹ ọlọ́ba, a sọ wípé Ọlọ́run olùgbàlà ó ṣe ó fún ohun gbogbo. Jésù gba ọpẹ́ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ wá bá wa sọ̀rọ̀. Ìwọ tí í ṣe ọ̀rọ̀ gan Ọlọ́run ọ̀rọ̀ fọ̀rọ̀ rẹ yé wa kó gbin ọ̀rọ̀ rẹ sínú wa kó ta gbòǹgbò jinlẹ̀ kó sì máa so èso ọgọ́rọ̀ ọ̀run fún ògo orúkọ mímọ́ rẹ àti ní òpin gbogbo kábọ̀ ìjọba tó ta gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ni Ọlọ́run mú kí wa lẹ́ẹ̀kan sí pé a kú sinmi èní lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ní ìtẹ̀síwájú ẹ̀ korígbòòrò tá ti ń bá lọ láti bí ọjọ́ mẹ́rin márùn-ún tó ń sọ nípa ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́. Ìjì ó ti ẹ̀fẹ́ ní. Ìjì ó ti ní. Ṣùgbọ́n léní yìí a sọ nípa àkòrí kékeré tó wà lábẹ́ rẹ̀ tó sọ wípé ìjì ò ní bàbá. Ìjì ò ní bàbá. Tàtí ẹ̀ ní bàbá tiẹ̀. Bó ṣe ń gbọ́ mi yìí, dádì àti mọ́mì, ẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi àti gbogbo èèyàn mi káàkiri àgbáńlá ayé, ìjì ò ní bàbá. Ẹ̀yin èèyàn mi gbogbo, ìjì ò ní bàbá. Ta ni bàbá rẹ? Ìjì ò ṣòrìṣà ló fi ṣe bàbá rẹ. Ìjì ìṣe ìyá kan ní kọ̀rọ̀ ni bàbá rẹ bí? Ìjì ìṣe bàbá kan ni bàbá rẹ? Ìjì ò ṣe àwọn kan tó ń forí balẹ̀ fún ni bàbá rẹ? Ìjì ò ní bàbá. Jásáré jọ wo ìwé ìgbìlẹ̀ ti Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ní ti Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó sọ wípé èmi ó sì béèrè lọ́wọ́ bàbá, òun ó sì fún yín ní olùtùnú mìíràn kí ó lè máa bá yín gbé títí láé. Owó tí ẹni wọ́n tí ẹ ti fi ṣe bàbá. Àbọ̀mọ ló fi ṣe bàbá, ọlá ló fi ṣe bàbá, ipò ló fi ṣe bàbá, gbogbo mèremère ayé tó ń dá yẹn, ohun tó rò bó ní yẹn tó ń dùn ọ́ lọ́kàn, tó ń gbé ẹ lọ́kàn yẹn tó fi ń gbéraga yẹn ló pè bàbá rẹ. Ìyẹn kọ́ ni bàbá. Bàbá náà ni Ọlọ́run Olódùmarè fúnra ẹ̀, Ọlọ́run alààyè, Ọlọ́run gbogbo ẹran ara. Ọlọ́run tó dá ọ, tó dá mi. O wà láyé fúnra ẹ̀, o sì láyé fúnra ẹ̀, Ọlọ́run ni. Òun náà ni bàbá rẹ. Òun ni Jésù Kristi gbàlà sọ níbí yìí pé òun ó béèrè lọ́wọ́ rẹ̀ pé òun ò ní fèmí àti ẹnìkan sílẹ̀ nínú ayé, yóò wá fún wa ní olùtùnú tí í ṣe ẹ̀mí mímọ́. Ǹjẹ́ Jésù lè tiẹ̀ ti torí tiẹ̀ àti torí tèmi kó lọ dọ́dọ̀ Ọlọ́run láti sọ wípé jọ̀ọ́ fà mí fún ní ẹ̀mí mímọ́? Ǹjẹ́ Jésù lè sọ wípé bàbá mo máa bẹ̀ ọ́ fún ọmọ mi yìí ní ẹ̀mí mímọ́? Ǹjẹ́ Jésù mọ̀ ọ́? Ǹjẹ́ ó dá ọ mọ̀? Ǹjẹ́ Jésù mọ̀ ọ́? Ǹjẹ́ ó dá ọ mọ̀? Ǹjẹ́ o lè sọ wípé bàbá dá mi lóhùn fún ní ẹ̀mí mímọ́? Tó o bá tí ì ní bàbá, o ti ń lọ ilé ìjọsìn látọjọ́ tó ti pẹ́, àbó ò tí ẹ̀ tí ì lọ rárá, àkókò ní fún ọ láti ní bàbá, láti gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ kó bá lè mú ní bàbá lórúkọ